Mo kí wa pé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́ ibikíbi tẹ́ ti ń láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì aláyọ̀ èyí tẹ́ wà yìí níbi tí a ti ń mú ròyìn wá fún wa lájà àbálẹ̀ lórí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun àti káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá ojú náà kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn òní àyànfẹ́ Elédùmarè. Lọ́tùnlọ́tùn báyìí náà ni aṣọ ara alágẹmọ nínú ìròyìn títí ọjọ́ títì ní ibẹ̀ ni a ti ṣe ní alábala méjì ètò fún tòwúrọ̀ yìí torí pé kí ni Yorùbá ní bá a bá gbálé tá a gbàtà àkìtàn náà wọn ni a máa ń darí rẹ̀ sí. Èyí ló fà á tó já sí wípé abala méjì ni ìròyìn ti òwúrọ̀ yìí ni yóò pín sí pẹ̀lú bí òní sì ń jẹ́ ọjọ́ sátidé àbámẹ́ta tí ń ṣe òpin ọ̀sẹ̀. Ìdí rèé tá a fi fẹ́ gbé wá lábala méjì. Lábala àkọ́kọ́ láti mú ìròyìn wá fún ti òwúrọ̀ ti tèní ní péréte. Abala ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ láti ṣètò lórí àwọn ìròyìn kàyéfì èyí tó ṣẹlẹ̀ ní àti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títí di ọjọ́ ti tèní. Ẹ máa bá wa ká lọ lórí ìròyìn náà báyìí. Lábala ti ìròyìn títí ọjọ́ ti tèní, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ti fi ọwọ́ sí júwe ilé fún ọlọ́pàá kan tí ó ti fi ọwọ́ sí júwe ilé fún ọlọ́pàá kan tí ó sì fi ìdí àwọn mẹ́ta míì gúnlẹ̀ sí ipò tí wọ́n wà sẹ́yìn látàrí ẹ̀sùn ìdigunjalè tí wọ́n fi kàn wọ́n ọlọ́pàá náà. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ti tẹ ògbóǹtarìgì ọ̀dọ́kùnrin kan tó ti jingiri nínú jíjí wáyà iná ìjọba mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn méjèèjì báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti fi ọwọ́ sí júwe ilé fún ọlọ́pàá kan tí ó sì fìdí àwọn mẹ́ta mìíràn tì sí ipò tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ìyún ACP Olúmúyìwá Adéjọbí ó sọ èyí di mímọ̀ lánàá ọjọ́ Ẹtì tí ń ṣe Friday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún tá a wà yìí ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Nígbà tó ń sọ̀rọ̀ ó sọ di mímọ̀ wípé àwọn ti fi ọlọ́pàá kan àwọn ti fi ọwọ́ sí júwe ilé fún báyìí lẹ́yìn tí àwọn rí ìwádìí òkodoro ọ̀rọ̀ wípé ọlọ́pàá náà òun ni ó wà lára àwọn ajínigbé agbésùmọ̀mí àti àwọn adigunjalè ṣùgbọ́n tí ń fi aṣọ ọlọ́pàá tí ń fi bojú kò ṣàìsí lálàyé wípé ọlọ́pàá yìí nínú ìwádìí tí àwọn ṣe ó ní ajẹ́rìí ọ̀rọ̀ sí mọ́ lórí wípé ní agbègbè kan tí wọ́n pè ní Gwagwalada nílùú Àbújá ni ó ti jí owó tó kù díẹ̀ kí ó tó mílíọ̀nù lọ́nà 30 èyí tó ṣe wípé títí ẹni tí wọ́n lù ní jìbìtì náà òun ni ó fi ẹjọ́ náà sùn tí àwọn sì ṣe ìwádìí wọn dáadáa tí ajẹ́rìí ọ̀rọ̀ náà tó sì fi sí mọ́ wọn lórí. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ tó ṣe wípé àwọn mẹ́ta mìíràn ni àwọn ti fi wọ́n jókòó tì sí ojú ibi tí wọ́n wà tí wọn ò ní ìtẹ̀síwájú nínú iṣẹ́ ọlọ́pàá ọ̀hún látàrí wípé àwọn náà wà lára àwọn ènìyàn tí wọ́n ń gba owó lọ́wọ́ ará ìlú lọ́nà àìtọ́ pẹ̀lú bó ṣe ṣe lálàyé wípé arákùnrin kan tí ó pe orúkọ rẹ̀ ní Ikechukwu Ọ̀kàfọ̀ òní ọlọ́pàá náà tí ó jí gbé pamọ́ tí wọ́n sì gba owó tó tó mílíọ̀nù lé mẹ́rin náírà ní ọwọ́ rẹ̀ fún ìtúsílẹ̀. Ó tún tẹ̀síwájú wípé ní agbègbè Gwampa ní ìlú Àbújá òní wọ́n ti gba owó tó tó mílíọ̀nù kù díẹ̀ kó pé 30 ìyún 29.4 mílíọ̀nù náírà lọ́wọ́ ẹnìkan tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Arizin Gwanisu tó sì fi ẹ̀sùn náà kàn wọ́n wípé látàrí pé ọkọ̀ òun kò ní nọ́mbà ìdánimọ̀ ìyún plate number òun ló fà á tí wọ́n fi dóhùn dúró tí wọ́n sì fi tagídí tagbára àti ìbọn wọ́ owó kúrò nínú àsùnwọ̀n òun èyí tí òun fi wá fi ẹjọ́ náà sùn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní lẹ́yìn tí ìwádìí àwọn ti fi hàn pé ọ̀daràn paraku ní gbogbo àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n kàn fi aṣọ ìjọba bojú ṣiṣẹ́ burúkú tí wọ́n yàn láàyò ó ní àwọn ti fi ọwọ́ sí júwe ilé fún
ẹni tí ó jingiri nínú ìdigunjalè àti ìjínigbé gbowó lọ sí ilé báyìí. Bákan náà ni ó tún ti padà sí ilé ẹjọ́ níbi tí adájọ́ ti ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ láti ṣe ìdájọ́ òdodo lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọlọ́pàá márààrún ọ̀hún. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ti tẹ ọ̀dọ́kùnrin kan tó ti jingiri nínú jíjí wáyà iná ìjọba ní ìpínlẹ̀ náà. Ọ̀dọ́kùnrin tí wọ́n pè ní ẹni ọdún 23 ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Saminu Garba ó ní ọwọ́ ti tẹ̀ ní Damaturu báyìí pẹ̀lú bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ìyún Dongos Abdulkarim ó ṣe ṣe ní àlàyé wípé àwọn fi páńpẹ́ òfin gbé arákùnrin Garba yìí látàrí pé àwọn kà mọ́ ibi tí ó ti ń jí wáyà iná ìjọba nídìí transformer èyún kébù tí ó sì fẹ́ lọ tà á. Wọ́n ní àwọn olùgbé agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni wọ́n ti ń fi ẹ̀sùn náà kan àwọn létí wípé àwọn kan jí wáyà iná ìjọba gbé sá lọ ní agbègbè náà èyí tí àwọn sì fi ń dọdẹ ìwọ̀n. Ó ní ọwọ́ tẹ Garba yìí pẹ̀lú àwọn méjì míì ṣùgbọ́n lásìkò tí àwọn débẹ̀ ni àwọn méjì míì ni wọ́n ti fi pápá bora tí wọ́n sì ti júbà ehoro ṣùgbọ́n Saminu Garba yìí ó ní ó ti wà ní àhámọ́ àwọn báyìí tó sì ti jẹ́wọ́ wípé lótìtọ́ àti lódodo àwọn làwọn máa ń jí wáyà gbé sá lọ tí àwọn sì máa lọ ń tà ní owó pọ́ọ́kú fún àwọn ènìyàn. Ó ní àwọn ènìyàn tó kù ó ní àwọn tí ń gba ìròyìn kalẹ̀ lẹ́nu rẹ̀ láti ṣe àwárí wọn níbi tí wọ́n bá fi ara sìn sí tó sì ṣe ní àlàyé wípé lẹ́yìn tí ìwádìí àwọn bá ti fi ojú hàn báyìí níṣe làwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́. Lábala títà àkọ́kọ́ kò jù báyìí lọ. Lábala ìròyìn ẹlẹ́ẹ̀kejì tá a pè ní ìròyìn kàyéfì èyí tí ó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé Monday títí di òní tí í ṣe ọjọ́ àbámẹ́ta báyìí. Ẹ gbọ́ àwọn ìròyìn tá a ti mú wá sẹ́yìn tó jẹ́ àwọn ìròyìn kàyéfì tinú ọ̀sẹ̀ yìí. Àwọn Fúlàní darandaran tún ti ṣọṣẹ́ nílùú Ìbàdàn pẹ̀lú bí wọ́n tún ṣe gba ẹ̀mí ènìyàn méjì tí wọ́n sì tún jí èèyàn 3 gbé sá lọ. Àní ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday ọjọ́ 12 oṣù karùn-ún ní abúlé Lóńgẹ́ tí kò jìnnà sí ibi tí wọ́n ti ṣe ìwádìí nípa ọ̀gbìn kòkó ìyún Cocoa Research Institute of Nigeria. Ibẹ̀ ni àwọn oníṣẹ́ burúkú ti ṣọṣẹ́ nílùú Ìbàdàn tí wọ́n fi ṣekú pa èèyàn 2 nínú ẹni tí awakọ̀ tó wọ ọkọ̀ náà wà tí wọ́n sì jẹ́ àwọn 3 míì gbé sá lọ wọ inú igbó lójú òpópónà ìlú Ìbàdàn sí Ìjẹ̀bú Òde. Ó ní àwọn oníṣẹ́ burúkú náà ni wọ́n ti ṣọṣẹ́ àmọ́ wá wípé awakọ̀ tí wọ́n ṣekú pa lọ́jọ́ náà lọ́hùn ó ní orúkọ rẹ̀ jẹ́ Abíọ́dún Emmanuel Ọmọ́tóyè tí wọ́n sì jí Gbénga Ṣẹ́gun àti Emmanuel lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsínfẹ̀sọ ti sọ di mímọ̀ wípé ìwádìí àwọn ti ń tẹ̀síwájú láti ṣe àwárí àwọn Fúlàní darandaran náà tí wọ́n jí àwọn ènìyàn gbé sá lọ. Lára ìròyìn kàyéfì lórí ikú Mohbad ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti mọ̀lẹ́bí olóògbé náà ni wọ́n ti sọ ìrètí nù nínú tí ń jẹ́ ìdájọ́ òdodo lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe já sí pé ẹni tó jẹ́ dókítà tí ó ṣe àyẹ̀wò irú ikú tó pa olóògbé ọ̀hún ó ní ó jáde síta gbangba níwájú ilé ẹjọ́ tó sì sọ wípé òun kò rí kókó àbí nǹkan kan tí ó ṣokùnfà ikú tó pa olóògbé náà èyún Ìléríolúwa Alọ́ba tí gbogbo èèyàn pè ní Mohbad. Ẹni tó jẹ́ gbajúgbajà àti ògbóǹtarìgì dókítà náà ti ń ṣe àyẹ̀wò nípa ikú tó pa ènìyàn yún Ṣókúnlé Sunday Ṣóyẹmí ló sọ èyí di mímọ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 níwájú ilé ẹjọ́ tó wà ní ìpínlẹ̀ Èkó nígbà tó ṣe lálàyé pé òun kò rí kókó kan pàtó tó ṣekú pa olóògbé ọ̀hún. Nínú ìròyìn kàyéfì mo máa faramọ́ ìdájọ́ ikú fún ẹni tí ó bá jí owó tó tó tírílíọ̀nù kan ṣùgbọ́n tí kìí ṣe bílíọ̀nù kan náírà tàbí mílíọ̀nù kan náírà. Àkójànú ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní Àbújá ọ̀la ló sọ èyí di mímọ̀ èyún Ali Ndube ló sọ bẹ́ẹ̀ lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ní orí móhùnmáwòrán Channels Television ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́
tí ń ṣe ọjọ́ kẹrìnléníogún oṣù tí a wà yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti koro ojú tí wọ́n sì ti ń wí ohun tó wù wọ́n nípa ọ̀rọ̀ tí Ali Ndume sọ yìí pé ṣé owó tó tó tírílíọ̀nù kan náírà ni kí wọ́n máa pa ènìyàn sí àwọn tí wọ́n jí mílíọ̀nù kan náírà àti àwọn tí wọ́n jí jù bẹ́ẹ̀ lọ kí wọ́n máa fi ọwọ́ ra wọn lórí kí wọ́n dẹ̀mí wọn sí àbí kí wọ́n má fún wọn ní ìdájọ́ òdodo pẹ̀lú bó ti já sí pé tírílíọ̀nù kan náírà ni ó faramọ́ pé kí wọ́n máa fún wọn ní ìdájọ́ ikú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kọrọ ojú sí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń sọ wípé ògbóǹtarìgì àwọn olè gangan lórílẹ̀-èdè Nàìjíríà òun ni àwọn tí wọ́n pera wọn ní olóṣèlú yìí jẹ́. Lára ìròyìn tá a pè ní ìròyìn kàyéfì tó wáyé lọ́sẹ̀ yìí a ní ènìyàn 11 ni ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ọ̀daràn tí ó dáná sun mọ́sálásí lásìkò tí àwọn ènìyàn ń jọ́sìn yún ní ìpínlẹ̀ Kano. Àṣedálàyé wípé arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shefiu Abubakar ó ní ó dáná sun iná mọ́sálásí látàrí pé ó ní ẹ̀gbọ́n òun tí àwọn jọ pín ogún tó sì jẹ́ ju òun ló wà lára àwọn tí wọ́n ń kú ìrun èyí ló fà á tó fi fọ́n bẹntiró sí gbogbo àyíká mọ́sálásí àti inú rẹ̀ tó sì ti ilẹ̀kùn pa mọ́ àwọn tí wọ́n ń jọ́sìn lọ́wọ́ ní ìrun ìdájí tí wọ́n pè ní ìrun àsùnbà tó sì sáná sí inú mọ́sálásí ọ̀hún àní àwọn ènìyàn 24 ló wà nínú ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n báyìí lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí ikú àwọn 15 ni ìròyìn ti fi lọ́lẹ̀ wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ìjàmbá àti ọ̀sẹ̀ tí iná náà tí ó ṣe fún wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano Abdullahi Haruna ó ní àwọn ti fi páńpẹ́ òfin mú ọ̀daràn náà tí ó wu ìwà burúkú yìí tó sì ti wà ní àhámọ́ àwọn pẹ̀lú bó ṣe já sí pé àwọn ènìyàn tó tó 15 nínú àwọn 24 ọ̀hún ni wọ́n ti jẹ́ ọlọ́run nípè báyìí. A ní ó kéré tán ènìyàn 7 ló ti jẹ́ pé ọlọ́run nígbà tí ènìyàn 15 míì farapa nínú ìjàmbá ọkọ̀ ojú pópó tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lára ìròyìn kàyéfì náà ni wípé àwọn ènìyàn tó tó 7 tí àwọn 15 sì ti fi ara pa ní ojú òpópónà Mọ́níyà tó lọ sí Ìṣẹ́yìn ó ní ìjàmbá ọkọ̀ náà ni ó ti wáyé nígbà tán ní òjò àrọ̀ ìrọ̀dá èyí tó rọ̀ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ń ṣe ọjọ́ 14 oṣù karùn-ún tá a wà yìí ọdún yìí ó ní ó fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tí wọ́n sì ní àwọn mọ̀lẹ́bí àwọn òkú ọ̀hún ni wọ́n ti wá gbé wọn tí àwọn 15 tó kù sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn Fadox Hospital tó wà nílùú Ìṣẹ́yìn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. Amúwá fún wa wípé lára ìròyìn kàyéfì òun náà ni àwọn afurasí Fúlàní darandaran tí wọ́n tún ti ṣekú pa ènìyàn kan tí wọ́n sì jí abilékọ kan gbé sá lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àní abilékọ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Seliat Raji ó ní àwọn agbésùmọ̀mí Fúlàní darandaran ọ̀hún ni wọ́n ti ṣe ìkọlù sí ilé wọn tó wà ní Ìṣẹ́yìn tó sì já sí wípé wọ́n ṣekú pa ẹni tó jẹ́ aṣọ́ ilé náà èèyàn security guard tí wọ́n sì jí ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Seliat Raji tí wọ́n jí gbé sá lọ èyí tó jẹ́ pé òun ni wọ́n pè ní àbúrò ènìyàn pàtàkì tó jẹ́ Senior Advocate of Nigeria SAN SAN Ahmed Raji tí wọ́n jí gbé sá lọ. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsínfẹ̀sọ ó ní ìwádìí àwọn tó ti peléke sí i láti ṣe àwárí àwọn ajínigbé náà tí wọ́n sì ṣe ìlérí pé àwọn yóò dá ènìyàn abilékọ tí wọ́n jí gbé sá lọ ọ̀hún padà sí ilé wọn láyọ̀ àti àlàáfíà. Lórí ètò fún ti tèmi kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí títí di àṣálẹ̀ ní tààtù máa mú ìròyìn míì wá fún wa lọ́tùn. Ẹ má gbàgbé abala méjì òun la ṣe ìròyìn tọjọ́ ti tèmi pẹ̀lú bí ọ̀sẹ̀ yìí ṣe ń tẹnu bodò ní òní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe sátidé òpin ọ̀sẹ̀. Mo kí wa pé a kú ìfẹ́ a kú àdúrótì Èdùmàrè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́ni òpin ọ̀sẹ̀ ẹ̀mẹ́wàá kò ní pin àsìkò pọ̀pọ̀ sísìn ìmúra ìsinmi Sunday tí ń bọ̀ kó tó di àṣálẹ́ tààtù máa mú ròyìn mẹ́wàá orúkọ tèmi kò yí padà
àyànfẹ́ Elédùmarè yín náà ni o ó dàbọ̀.